Ọlá bí Nàìjíríà ṣe ń lọ yìí náà ló jẹ́ kí lọ kọ́ because kò síṣẹ́ téèyàn bá lọ báyàn tajà èló náà fẹ́ fún èèyàn tó fẹ́ tó ọmọ ṣe mọ̀ pé iṣẹ́ tó dẹ̀ wá níta nísìnyí tọ́kọ bá ní tíyàwó bá ní wọ́n fi máa yẹ̀pọ̀ ara wọn òǹbí tó bá dẹ̀ fẹ́ kọ́ mi ò kàwé kò bọ́lọ̀ dúró lórí ọkọ ni. Sẹ̀lẹ̀gbẹ̀lẹ̀ yànnà jíjó sẹ̀lẹ̀ pé power line ẹ wọlé. Rámọ́tò Ògùntàdé mo tún ṣe ọṣẹ ìpọ̀dún kan náà mo lọ kọ́ ni ọlá bí Nàìjíríà ṣe ń lọ yìí náà ló jẹ́ kí lọ kọ́ because kò síṣẹ́ téèyàn bá lọ báyàn tajà èló náà fẹ́ fún èèyàn tó fẹ́ tó ọmọ ṣe mọ̀ pé iṣẹ́ tó dẹ̀ wá níta nísìnyí tọ́kọ bá ní tíyàwó bá ní wọ́n fi máa yẹ̀pọ̀ ara wọn òǹbí tó bá dẹ̀ fẹ́ kọ́ mi ò kàwé kò bọ́lọ̀ dúró lórí ọkọ ni ó gbà tọ́kọ mi bá dé kó tó ra nǹkan kò lè possible because tíyàwó bá ní tí ó bá sí lọ́wọ́ ìyàwó lé ní ó lè wà lọ́wọ́ ọkọ àjọ fi ràn ra wa lọ́wọ́ ni ọmọ tó bá dẹ̀ fẹ́ kọ́ ọmọ ẹ̀ kàwé lásìkò tó wà yìí ó bọ́lọ̀ múra síṣẹ́ kò ságbèrè nínú iṣẹ́ tó wà ń ta nísì o èmi tèmi mo á sọ gbígbẹ́ mo fi máa ń sọ kí tó máa ṣiṣẹ́ yìí mi ì lè yan àlè mi ì dẹ̀ lè ṣe ṣìnà because kò sí iye tó fẹ́ fún mi tó fẹ́ kémi àtàwọn ọmọ mi iṣẹ́ téèyàn bá ṣe tó bá fọwọ́ ara ẹ̀ ṣe tó bá fi ṣe business ó máa lálùbáríkà jù kọ́ ìyàwó ilé tó bá lọ síta tó bá lọ ń yan àlè kò dẹ́ máa àfẹ́ tọ̀kọ́ dẹ̀ máa àfẹ́ tàwọn ọmọ ṣùgbọ́n táwọn ọmọ yẹn bá ti ń dàgbà tó bá bá rẹ̀ lọ́wọ́ ọmọ irú ẹ̀ àgbèrè yẹn làwọn ọmọ máa ṣe o kò síṣẹ́ kankan nídìí àgbèrè tọkùnrin bá gbé ẹ wọ́n á fẹ́ 500 wọ́n fẹ́ 1000 naira yẹn tó bá ti yọ 100 naira ń bẹ̀ kò sówó kan kò síye tó lè kù nínú ẹ̀ mọ́ it's better kóbìnrin tẹpámọ́ṣẹ́ lórí ọmọ obìnrin tó bá dẹ̀ tẹpámọ́ṣẹ́ lórí ọmọ tó ń bá strong lórí ọmọ ó di ọ̀nà kó jèrè ọmọ gbogbo wa là ń gbàdúrà ká jèrè kó dá kóbìnrin kọ́kọ́ fi ìyàwó sílé kó dẹ̀ múra kó gbọ́n báàgì pẹ́pẹ́pẹ́pẹ́ kó jáde kó lọ bọ́kùnrin mi kò dó máa fẹ́ tọ̀kọ́lé ìkọ́ táwọn méjèèjì bá jọ fọwọ́sowọ́pọ̀ ó máa níyìn kò lè síjà lẹ́nìí ìjà lọ́la báyọ̀ kò fowó lẹ̀ bàbá lágbájá bẹ̀rẹ̀ kò fowó lẹ̀ gbogbo onúlé ló máa dá sí gbogbo ará àdúgbò máa gbọ́ bẹ́ẹ̀ sàmọ́ tó bá ń ṣiṣẹ́ kò síṣẹ́ tèmi ò lè ṣe bẹ́ẹ̀ mi ṣe wà yìí olè àti ṣìnà ló bọmọ jẹ́ lóòótọ́ ìgbà máa kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí èmi àtàwọn àgbèrò àjọ máa ń fà ẹni tí ò bá nẹ́ẹ̀mí kò lè ṣiṣẹ́ yìí o because tó bá ti determine lọ́kàn rẹ̀ pé iṣẹ́ yìí mo fẹ́ ṣe é wàá ṣe ọkùnrin dẹ̀ máa balẹ̀ wàá live ọmọ ẹ̀ máa live ọkọ gan máa live ẹjọ́ máa ran ara yín lọ́wọ́ ni because bó ṣe wà iṣẹ́ yìí ó wà òkè wọ́n tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọkọ̀ máa sún yẹn náà ọkọ̀ sáná because ìwọ tó bá mójú ilẹ̀ wá sanwó àgbèrò ẹ̀dẹ̀ máa jà àmọ́ tẹ bá jà náà ẹ̀ máa rí àkíláàsì náà ni ọmọ èmi o ọmọ ìpè mi máa ń fa wàhálà pẹ̀lú àwọn àgbèrò àmọ́ ìgbà tó yá gbogbo wa aṣekíni apàdà rẹ náà ni. ìgbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ọkọ mi ò fẹ́ gbà ó ní gbogbo àwọn obìnrin tó ń wa kẹ̀kẹ́ tó ń ṣiṣẹ́ yìí iṣẹ́ aṣẹ́wó ni wọ́n ń ṣe èmi àti ẹjọ́ fà àmọ́ ìgboyà sọ ní tùbínùbí mo bẹ̀ ẹ́ tẹ́bá wà náà ọkọ mi náà wa mọ́rúwá ta gbà wọ́n jí lọ odidi mọ́rúwá gbèsè là ń san àjèrè kẹ̀kẹ́ mi ìgbà tẹ́mi kọ́kọ́ fẹ́ lọ gba kẹ̀kẹ́ ọkọ mi yarí ó ní mi bọ́ lọ gbà á kẹ̀kẹ́ 1 point kìíní kan mo ní kó gbàgbé ẹ̀mí tó bẹ̀rẹ̀ ẹ̀ náà ló máa san. ẹ ṣe rí nísìn kéèyàn torí 5 naira lórí iṣẹ́ télọ̀ ó máa ṣe wàhálà èèyàn nílè ra nǹkan fọ́mọ tọmọ bá béèrè kan lọ́wọ́ ìyá gan-an tí ò bá rówó filẹ̀ wàhálà ni ló jẹ́ kémi decide wípé iṣẹ́ yìí mo gbọ́dọ̀ wáṣẹ́ mi kù ṣe ń tèmi lèmi fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ìgbà tẹ́mi dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mò ń lífù ọmọ mi ń lífù èmi àtọkọ mi ń lífù kò síjà kò sí kankan téèyàn bá ti tẹpá mọ́ṣẹ́ ó máa jèrè o. àwọn ọlọ́pàá wọn èdè stop wa o àfi tá a bá kọjá àyè wa ni lásìmọ́ gun èdè stop wa nítorí pé respect wọn ti ẹ̀ fáwọn obìnrin pọ̀ wọn èdè stop wa. iṣẹ́ tí mo ṣe tẹ́lẹ̀ àti iṣẹ́ eléyìí yàtọ̀ sí iṣẹ́ tèmi ṣe tẹ́lẹ̀ because mo live tó pé mo máa ń sọ tí mo bá róbìnrin láti ṣàánú láti fúnyàn ní nǹkan tẹ́lẹ̀ mi ò lè ṣe é àmọ́ mo dúpẹ́ lọ́jọ́ nípa iṣẹ́ tí mò ń ṣe wípé mò ń ṣàánú fúnyàn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé tọ́rọ̀ kọ́bọ̀ tí mò ń rí mò ń fúnyàn. Ọ̀yọ́ state ni mí òkè o àwọn ẹbí mi ìyá mi mọ̀ ìpèsè báyìí mò ń ṣe àwọn ẹ̀gbọ́n mi kan náà dẹ̀ mọ̀ ìpèsè báyìí ni mò ń ṣe wọ́n dẹ̀ fọwọ́ sí. ìmọ̀ràn tẹ́mi ní fáwọn obìnrin tó wà ń ta nísìn
kán lọ wá báwọn ọmọ wọn ṣe máa kàwé tó máa ní education gidi ṣìnà ò dáa o àgbèrè ọ̀dẹ̀ dáa àyájọ́ obìnrin tó bá wà ìyàwó ilé kò dáa kó máa ṣe ṣìnà kó dẹ̀ máa ṣàgbèrè kó dẹ̀ wà kúṣẹ́ ọwọ́ ẹ̀ ìgbà tẹ́mi ṣiṣẹ́ lé ó wà òkè fẹ́mi ò mò ń lífù èmi àtàwọn ọmọ mi dẹ̀ ní fọkọ mi lífù kò sí kankan ó dìpẹ́ǹ bí mi bá ṣe ṣiṣẹ́ sí o ó dìpẹ́ǹ bí mo bá ṣe ṣiṣẹ́ sí mo bá ṣe jáde sí mo rí 10,000 mo rí 15,000 àti 5 mo ti máa jí màá pípẹ́ fáwọn ọmọ àwọn ọmọ máa lọ school màá tún lè ṣe time mo máa ń jáde mo dẹ̀ máa ń close ní 7 gbogbo ọdún tí mo fẹ́ lò nídìí iṣẹ́ yìí tí wọ́n bá ti rí nǹkan tí mo rí wá títí ọdún méjì màá fi sílẹ̀ mò ń maintain ni ẹ̀ o mò ń maintain ni ẹ̀ because tí mo bá ti ń ṣiṣẹ́ èèyàn tó bá ní gẹ́gẹ́ tá a fi ṣe 24 hours ọbọ̀lọ̀ nígbà tá a bá máa sáfìsì ẹ̀ tó tá a bá sáfìsì ẹ̀ ó máa ní fault mọ́ wa lọ́wọ́ àmọ́ àpèrò pásíńjà mi wà tó burú o a lè níye báyìí ní bus stop kó dé bus stop kó wọ̀ mọ́ wa lọ́wọ́ bóyá wọ́n tiẹ̀ máa ń wò pé mi ọkùnrin tiẹ̀ máa ń ṣe fún èmi bóyá wọ́n wò pé mi jóbìnrin àmọ́ tó bá tóbi àtọ́wà gẹ̀mí náà máa pààrà fún ọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wípé mo sọ fún yín kẹ́ tó wọlé iye báyìí lówó mi mo dẹ̀ máa gbowó mi mo máa gbowó mi o mo sọ fún yín bus stop kẹ́ tó kúrò èmi àtàwọn pásíńjà ọjọ́ máa ń fà lẹ́ẹ̀kọ̀ọ̀kan o bẹ́ẹ̀ ni o ẹni tó bá gentle tí ò bá sọ tó bá dé tán ó máa làwùn àmọ́ tó bá làwùn ní ìṣiṣẹ́ náà tó bá làwùn díẹ̀ tó bá ralẹ̀ díẹ̀ á ṣe kí ni á slow díẹ̀ inú mi dùn o because ṣọ́ọ̀bù tí mo pa ti tẹ́lẹ̀ mo ti ń pípẹ́ àti ṣí ṣọ́ọ̀bù mi padà but mo ti rówó tí mo fi máa ṣe bísínẹ́sì